Ẹ káàbọ̀ sáfì ìjìnlẹ̀ lórí ìkànnì ATM Media TV. Ó kọ tèmi yí padà, Abubakar Toyin Mohammed ní àlejò wa. Ní kété tẹ́ ẹ ti dé ààfin ìjìnlẹ̀, ẹ ti ní àǹfààní sí ẹgbẹ̀rún 10. Ìyẹn tẹ́ ẹ bá gba gbogbo ìbéèrè wa ni o, tẹ́ ẹ kùnà kankan níbẹ̀. Bákan náà, ilé-iṣẹ́ kan bẹ̀ Kitan Fitness. Ibẹ̀ ni wọ́n ti ń ṣe ètò ìdárayá, ìyẹn exercise. Tẹ́ ẹ bá láǹfààní láti gba gbogbo ìbéèrè wa, àǹfààní sísílẹ̀ fún yín láti ṣe ètò ìdárayá ọlọ́jọ́ kan lọ́dọ̀ wọn. Àlejò wa, ǹjẹ́ sì tán? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ láya? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ láya? Mo láya. Ṣé ẹ lè gbé Gẹ̀ẹ́sì? N tó kọjá àgẹ̀gan à ń gbé sí. Kí ló kọ yín? Orúkọ mi ni Omidan Ganiu Ganiat Ọmọtánbàjẹ́ tí gbogbo àwọn èèyàn sì mọ̀ mí sí Boss Lady. Ọmọ bíbí ìlú bò ní? Ọmọ bíbí ìlú Ìwó. Iṣẹ́ wo ni ẹ yàn láàyò? Iṣẹ́ atóríṣe ni mo yàn láàyò. A máa ń báyàn ṣerun, a dẹ̀ ń ta oríṣiríṣi hair accessory bíi attachment ni o, òwú ni o, bíìdì, àwọn baby bond yẹn náà à ń ta gbogbo ẹ̀ lóríṣiríṣi. Lórí ètò tí a wà yìí, ìkòkò tí ń bẹ níwájú yín, ẹ láǹfààní láti mú ìbéèrè 5. Àti wípé àǹfààní sísílẹ̀ fún yín láti pè yẹn láti ilé tí ẹ bá mọ ìbéèrè yẹn. Okay. Bákan náà, ẹ láǹfààní láti sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá, ṣùgbọ́n kò gbọdọ̀ pọ̀ jù. Okay. Ṣé ká máa lọ sínú agbami ètò? Kò sí wàhálà, ẹ jẹ́ á lọ. Ó ti yá? Bẹ́ẹ̀ni. Ẹ sí kòkò kẹ́ mú ìbéèrè. Ìbéèrè tẹ́ mú yìí, ìbéèrè 6 ni. Okay. Ó lọ báyìí wípé irú ọmọ wo ni wọ́n ń pè ní Àjàyí? Àjàyí. 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 Àwọn ọmọ tó máa ń gbé ibi kọ́rùn ayé kò ní Àjàyí. Tó máa ń bọ́ sínú, tó máa ń sora wọn sínú àpò tán bá bí wọn tán. Àjàyí. Ẹ ronú jinlẹ̀ dáadáa. Àjàyí. 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 Ẹ gbìyànjú díẹ̀ sí. Àjàyí. Àjàyí oní kọ̀ọ̀kan kan. Àjàyí, ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́. Ó ti sọwọ́ ọmọ tí ó kọ Àjàyí. Okay. Ó ti sọwọ́ ọmọ tí ó ti sọwọ́ ọmọ tó jẹ́. Ó kọ rẹ̀ gangan. Ó ti sọwọ́ ọmọ tí Àjàyí jẹ́. Àbí ìjà wà láàrin yín? Ìjà wà láàrin ta ni? Àjàyí. Àbí ṣé ó ṣeé ṣe kó ẹ pé àwọn òbí rẹ̀ ò tètè rí ọmọ bí kó tó di pé wọ́n bí Àjàyí? Ok, ni wọ́n fi wá jàre. Rárá. Rárá. Àjàyí. Ok, ṣé ẹ lè pèèyàn láti ilé? Pèèyàn láti ilé? Ok, kò sí wàhálà, ẹ jẹ́ kí n pèèyàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kọ́? Ó wà bẹ́ẹ̀. Tàbí ṣé èèyàn bá yín wá? Èèyàn bá mi wá? Èèyàn bá yín wá? Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ̀ẹ̀kan ni o? Ok. Ṣé ká bá wọn sọ̀rọ̀? Ṣé kí wọ́n lè dá sí? Ṣé kán dá sí? Rárá. Tàbí kẹ́ ẹ pè yẹn? Ẹ jẹ́ kí n pè yẹn. Ó yẹ pè yẹn. Àfíjìnà lètò ètò bá bí ètò. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ètò yìí ni a máa gbé àwọn àlejò wá láti sọ̀rọ̀ nípa ìjìnlẹ̀ Yorùbá. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ kópa lórí ìkànnì wa, lórí ètò wa, ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Hello? Sorry. Fine, sir. Ṣé wọ́n pa? Mo wà pa o. Ọlá?
mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín níbi tí mo dẹ̀ wà wọ́n sọ pé ẹnìkan ni mo ní chance láti pè ẹgbẹ́ irú ọmọ wo náà ń pè ní Àjàyí. Àjàyí Òkìdí Olú. Irú ọmọ wo ni Gbogbo bí òṣùrù wẹ́dà. irú ọmọ wo ni. Àjàyí. Ọmọ tán bí tó wà nínú àpò ni. Ọmọ tán bí tó wà nínú àpò. Ṣó dá yín lójú? Wọ́n ní ṣó dá yín lójú. Bẹ́ẹ̀ni. You have 1 minute remaining. Wọ́n kùnà rẹ̀. Ọ̀tán. Mo sọ sílẹ̀ pé ọmọ tí ó ti sọ orúkọ ó ti sọ èyí tó jẹ́ ajá ká tó wá yìí Àjàyí. Ìbéèrè tẹ̀mú ọlọ́ba yìí wípé ẹ pa òwe méjì tó ní í ṣe pẹ̀lú àgbà. Ojú làgbà máa ń yá àgbà kì í yá nu. Ojú làgbà máa ń yá àgbà kì í yá nu. Àkọ́kọ́. Mélòó lẹ́nu kí n pa? Méjì. Àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun kó wọ́. Àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ ẹgbà ẹ̀mí béèrè mi. Ìbéèrè aláwọ̀kọ́ ìkùnà rẹ̀ tó túmọ̀ sí pé àǹfààní ètò ìdárayá ó ti lọ. Ìbéèrè tẹ̀mú ìbéèrè kìíní ni ọlọ́ba yìí wípé ìran Yorùbá wo ni wọ́n sọmọ ní Sómọ̀rin, Sólàkẹ́, Sókọ̀yà. Sómọ̀rin. Ìran Yorùbá tí sọmọ ní Sómọ̀rin, Sólàkẹ́, Sókọ̀yà. Ṣé èsì fẹ́? Ṣé èsì fẹ́? Ìfẹ́ tó dá yín lójú. Kò tí ì dá mi lójú. Àwọn tó ń ṣe oṣó ni. Ṣé ẹ gbọ́ rí? Ẹ gbọ́ orúkọ wọn? Mo gbọ́ orúkọ yẹn rí dáadáa. Ẹ gbọ́ rí dáadáa. Níbo lẹ ti gbọ́? Ìgbà tí mo wà ní Ogun State ni mo máa ń gbọ́ orúkọ yẹn dáadáa bọ̀ máa wò pé ó ṣeé ṣe kí kó jẹ́ wípé bóyá wọ́n relocate wá bẹ́ẹ̀ ní àmì ọkàn bọ̀ Ogun State yẹn mo ti máa ń gbọ́ orúkọ yẹn dáadáa jù. Ẹ wò dáadáa ìran Yorùbá tó wọ́n sọ. Ṣé èsì àwọn Ìjẹ̀bú ni? Ẹ kùnà rẹ̀ ẹ má jẹ́ ká fi àkókò sùn Ẹ̀gbá ní máa sọ ọmọ bẹ́ẹ̀. Ẹ̀gbá náà mo fẹ́. Ẹ mú béèrè mi. Ẹ wò ó. Ìbéèrè tẹ̀mú ìbéèrè kejì ni ọlọ́ba yìí wípé kí ni Yorùbá ń pè ní ọ̀wẹ̀? Ọ̀wẹ̀ ká bẹ̀rẹ̀ ẹni níṣẹ́ ni. Kí lẹ rí? Ọ̀wẹ̀ ká bẹ̀rẹ̀ ẹni níṣẹ́. Tó dá yín lójú. Ó dá mi lójú torí pé ìtàn ń pè ní ó dá mi lójú ká bẹ̀rẹ̀ ẹni níṣẹ́ ni. Ó dá yín lójú. Bẹ́ẹ̀ ni. Síwájú kí n tó sọ̀rọ̀. Ká bẹ̀rẹ̀ ẹni níṣẹ́ là ń bẹ̀rẹ̀ ẹni lọ́wẹ̀. Òní ń jẹ́ ọ̀wẹ̀. Ọ̀wẹ̀ ọ̀wẹ̀ ká mọ́ bẹ̀rẹ̀ èèyàn lọ́wọ́ ẹ̀ ni. Wọ́n mọ́ bẹ̀yàn lọ́wọ́ ẹ̀ ni. Ó pín sọ́nà méjì. Ọ̀wẹ̀ tí mo mọ̀ ó pín sọ́nà méjì. Ọ̀wẹ̀ kan wà tẹ́lẹ̀ pé àwọn bíi kí àwọn kan kóra wọn jọ kan jọ mọ́ ṣiṣẹ́ pọ̀. For example fún àpèjúwe báyìí ní ìsìn wípé àwọn ọdẹ tí kan náà wọ́n bá bímọ ó máa bẹ àwọn ọdẹ ẹgbẹ́ rẹ̀ lókù ẹ máa bẹ àwọn ọdẹ ẹgbẹ́ rẹ̀ lókù ní ọ̀wẹ̀ pé kán jọ kán lọ bóun dẹ̀gbẹ́ nínú gbósò òun fẹ́ fi ṣe ìkómọ ọmọ òun. Ọ̀wẹ̀ kan náà tún wá wà sí mo ìmọ̀ bóyá ó lọ bẹ́ẹ̀ dáadáa bóyá èmi ni mo dẹ̀ máa ń lo Yorùbá yẹn bẹ́ẹ̀ ni wípé ìmọ̀ bí mo ti fẹ́ sọ dáadáa. Ẹ sọ bó ti bá a ṣe yé yín. Sọ dá yín lójú kí n tó sọ. Ṣé ẹ̀ ń pẹ́ tí kùnà àwọn ìbéèrè kan síwájú? Ẹ wo ọ̀wẹ̀ tí mo mọ̀ náà mo ti sọ yẹn. Ṣé ìtumọ̀ ọ̀wẹ̀ lẹ sọ? Ìtumọ̀ ọ̀wẹ̀ tí mo mọ̀ ó ní mo ti sọ yẹn. Tí Yorùbá bá ní mo bẹ̀ ọ́ lọ́wẹ̀ kí ló túmọ̀ sí? Mo bẹ̀ ọ́ kó dákun ni. Ẹ
ẹgbà ó dá mi lójú ní ìsọpẹ́ ẹgbà o ó dá mi lójú àṣìṣe aláwọ̀kọ yìí ìsọpẹ́ ẹgbà o ṣé ẹgbà mo gbà á ó dá yín lójú. ó dá mi lójú. ìbéèrè tẹ̀mú wọn lọ báyìí wípé ìlú kì í wà ọmọ ní olórí ìlú wo ni a lè wá ọba yìí sí Ọ̀sìlẹ̀. Ọ̀sìlẹ̀ ṣe ọ̀nà ilẹ̀ Yíbò lọ́hùn àbí ilẹ̀ rárá kìí ṣe ilẹ̀ Tápà ni. Ọ̀sìlẹ̀ ilẹ̀ Tápà ni mo ti rí wò gan nínú kí lorúkọ rẹ̀ rí wọ́n interview máa kan ní bí is it not last year or earlier of this year tí ó jẹ́ máa yẹn wọ́n ní ó lóun wá láti Ọ̀sìlẹ̀ bí àwọn council of Obas wọ́n ń ṣe mítì kan lé ó dá mi lójú. Ilẹ̀ Yíbò ni. Èmi ò dárúkọ ilẹ̀ Yíbò ilẹ̀ Tápà mo pè fún. Ilẹ̀ Tápà ni níbo nílẹ̀ Tápà. Ìlú náà ìlú ni ìlú kan náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ìlú kan ló ń jẹ́ bẹ́ẹ̀ náà. ẹkùn náà rẹ̀. Kí ló lọ́ra aláwọn dè lónìí báyìí wọ́n náà. Tẹ bá rí oríkì tó máa ń sọ oríkì Ẹ̀gbá. Ṣé mo oríkì Ẹ̀gbá? Ẹ̀gbá láké ọmọ ní kíní kan ọba ní Ọ̀sìlẹ̀ ọba ní Gbàgùdá ọba ní kíní kan ọba ní ibi tẹ́ lè rí sí òní Abẹ́òkúta ní Òkè Ọ̀yọ́. All is well. Ẹ kúṣẹ́ ẹ wá àtàrọ àdúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá sórí ìkànnì wa lórí ètò Ààfin Ìjìnlẹ̀. Àlejò wa ìjẹ́ ní ọ̀rọ̀ mi ní méjì mẹ́ta tẹ́ ẹ bá àwọn aráàlú sọ yálà nípa bí a ṣe ṣe ètò yìí ẹ bá wọn sọ ní ṣókí. Ọ̀rọ̀ tèmi fẹ́ bá gbogbo ẹ̀yin aráalé sọ ni pé ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ bá wa support ATM Media TV kí ó gòkè àgbà ju bó ṣe wà yìí lọ torí wípé ibì kan náà ni èèyàn ti máa ń bẹ̀rẹ̀ kò dẹ̀ sí ẹni tó fẹ́ sọ wípé ọjọ́ kan báyìí tán tóun bẹ̀rẹ̀ náà lòun sáré dìde ní sọ̀kan rárá o ṣùgbọ́n ẹ bá wa support ẹ bá wa gbé àṣà Yorùbá wa lárugẹ kó jù báyìí lọ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá kan sì lè máa wá sí bíbá yìí àtẹ̀yìn tẹ́ ń support sí ATM Media TV náà mo gbàdúrà fún yín pé lágbára Ọlọ́run ibi tẹ́ ẹ ti ń mówó náà àti ibi tẹ́ ẹ ti ń ní yàtọ̀ fún owó ibi tẹ́ ẹ ti ń mú oríṣiríṣi nǹkan tẹ́ ẹ fi ran ATM Media TV ní ọwọ́ Ọlọ́run á máa bá mi fi ọ̀pọ̀ rọ́pò fún ẹ̀rẹ̀ ní ìdáàmú lágbára Ọlọ́run àánú á máa wá gbogbo wa rí àti ẹ̀yin ojú tẹ́ ẹ̀ ń wò wá tẹ́ ẹ̀ ń follow ATM Media TV náà àánú á máa wá yín rí o ẹ ṣe àdúpẹ́ kúfẹ́ náà. Ẹ ṣé gan ni pé ẹ wá kópa lórí ètò Ààfin Ìjìnlẹ̀ iléeṣẹ́ ATM Media TV fún yín ní ẹ̀bùn ọṣẹ léṣe kan mọ̀mọ́ ọṣẹ ọ̀pọ̀ ẹ̀ẹ́dùnfọ̀sọ wọ́n fún yín wọ́n ní pé fún pé ẹ wá kópa lórí Ààfin Ìjìnlẹ̀. Ẹ̀yin olólùfẹ́ mi ó kọ́ tèmi ìpadà bá Victory Mohammed ní fún ẹ̀yin tó wù láti kópa lórí ètò Ààfin Ìjìnlẹ̀ ẹ lè pè wá sórí 08058999933. Bákan náà ẹ lè wo abala àríwísí ẹ rí ìtàkùn tó máa gbé yín lọ sí ibi tí ẹ máa ti forúkọ yín kalẹ̀ síbẹ̀ nípa ètò tí láti kópa nípa ètò Ààfin Ìjìnlẹ̀ tí àwa yìí títí dìgbà míì a ó tún máa pàdé o.